ẹ gbọ́ ṣé lóòótọ́ ní obìnrin MC Oluomo máa kówó rẹ̀ fún. ẹ gbọ́ ṣé lóòótọ́ ni obìnrin onítíátà nìkan àwọn obìnrin onítíátà nìkan MC Oluomo ń fowó ṣe láàánú. ayé ọmọ ayé èyí. ẹ̀yin náà ẹ gbọ́ ṣé lóòótọ́ ni pé àwọn Nollywood actresses àwọn obìnrin Nollywood nìkan ni MC Oluomo máa ń kówó fún. lóòótọ́ awuyewuye wà lórí ọ̀rọ̀ yẹn o pàápàá nígbà tí ọ̀rọ̀ Tafasego àti Koko Zaria tó wáyé látàrí pé MC Oluomo tẹ̀síwájú lọ sí Àbújá ni àwọn awuyewuye kan jáde pé nígbà tó tiẹ̀ wà ń bẹ̀ gan obìnrin ló máa ń kówó fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀yin tẹ́ ẹ mọ̀ MC Oluomo dáadáa ẹ jáde kẹ́ ẹ wá sọ báwo ló ṣe jẹ́. ṣé lóòótọ́ ni pé àwọn obìnrin Nollywood nìkan ni MC Oluomo máa ń kówó fún? lóòótọ́ ọ̀rọ̀ kan jáde nígbà kan náà nígbà tí Wùnmí Ajíbóyè tó ṣe òkú màmá ẹ̀ tí àwọn èèyàn ń sọ lọ́tún lósì pé wọ́n fẹ́ Wùnmí Ajíbóyè ní nǹkan kan báyẹn tí Wùnmí Ajíbóyè náà wá ní rárá o ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o. àmọ́ tá a bá wò dáadáa àwọn kan ti jáde o tí wọ́n sọ bí MC Oluomo ṣe ṣe wọ́n lóore. lára wọn ni olóyè Kola Olootu tí wọ́n ń ṣe onífíìmù tí wọ́n ń ṣe Nollywood actor ṣùgbọ́n tí MC Oluomo dédé wò wọ́n tó sì ṣe wọ́n lóore. mo fẹ́ kẹ́ ẹ gbọ́ àwọn nǹkan tí olóyè Kola Olootu sọ lórí ọ̀rọ̀ MC Oluomo bóyá ń kówó fóbìnrin Nollywood ni o àbí bẹ́ẹ̀ kọ́. mò ń bọ̀. Welcome to CrossBlog XTV. Remember to like, share and follow us. Olóyè Kola Olootu tó jẹ́ àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ti sọ àwọn ìdí pàtàkì kan tó fìdí ẹ̀ múlẹ̀ pé MC Oluomo kì kàn déédé fún obìnrin nìkan òun ṣe obìnrin Nollywood actress obìnrin Nollywood nìkan òun ṣe àwọn Nollywood actress nìkan ló ń kówó fún. wọ́n fìdí ẹ̀ múlẹ̀ o nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ṣàlàyé yìí. ayé ọmọ ayé èèyàn ọmọ èèyàn àbìdí yàn wọ́n sọ̀rọ̀ wọ́n ní MC Oluomo àfikọ́ náwó bùlàbùlà fóbìnrin. ayé ọmọ ayé èèyàn ọmọ èèyàn ojú a máa pánì bíi kákú ọ̀rọ̀ a máa fi mọ́ lògbòlògbò bàbá tètè kú a máa fọ̀rọ̀ yìí ṣètàpá. MC Oluomo mo fẹ́ kó mú yàn sọ́wọ́ òsè kọ́ mọ́ fi jẹun. MC Oluomo èmi èso bin yo èmi tí mò ń bá yín sọ̀rọ̀ èmi kì í sobe. MC Oluomo fún mi lówó rí o a sì lájọṣepọ̀ kan tó gún mọ́ ń gbà náà. èmi kì í sì so ní tíátà tábà pé ojú mi wọ ojú mi orí mi halẹ̀ lára páálí ńlọ́wọ́. mú kàrè ọmọ èyí wù mí olóńlọ́ǹtì fíìmù lẹ́kọ̀ọ́. ó kù ọ̀sẹ̀ kan tá a sòkú ìyá Gbénga Adébóyè lọ́dún náà n ò lè gbàgbé. Múkàrè wà ń ṣe ìnáwó fíìmù kódà bí mo ti ń kájú bàlàbàlà wọ́n rán sọ ìyá Gbénga Adébóyè wọ́n rán sọ ti Àǹkárá àti Múkàrè. Àǹkárá méjèèjì wọn kó fún mi ń ọ̀dà kankan mọ̀mọ́ mọ́kànlá kan bọ̀rùn nígbà ń ó débẹ̀ Àǹkárá mi lọ́yàtọ̀ nù gbogbo èèyàn àṣà Àǹkárá òkú ìyá Gbénga Adébóyè tí wọn ó ṣe next week ni mo wọ̀. problem ni àwa tó ṣe pé lóde púpọ̀ báyìí bẹ́ẹ̀sì tí ọba kàǹkárá wa ń gbà ní àwọn kó 6-8 wá tí wọn ọba kọ́ ọkọ̀ sí fìlà rẹ̀ láàfin dààmú tí wọn ọba kọ́ ọkọ̀ sí fìlà ẹ̀. èmi náà ti agbọ́n ẹ máa táàgì invitation ẹ máa báǹkì bọ́nú fìlà. àwa dé pati ńjọ náà àwọn wíìzù ló wà ní pati yẹn. Múkà lọ́ọ̀nchì fíìmù Múkàrè wá ń ṣe lọ́ọ̀nchì fíìmù èmi ló pè pé wá bóun ṣe MC èmi àti Ìyábọ̀ Òjó la pàdé ńbẹ̀ ṣé Ìyábọ̀ Òjó nàbí Rónkẹ́ Òṣòdì Òkè lájọ wà ńbẹ̀. èmi àti Rónkẹ́ Òṣòdì Òkè la darí ètò ńjọ́. èmi wá láti Ìbàdàn Rónkẹ́ Òṣòdì Òkè wá láti Èkó. àwọn kò ṣe é mọ̀ ní èèyàn wá wọn mọ yóò fún Múkà owó tó tówó ló fún Múkà jọ láì tọrọ owó láti ilẹ̀ mi kì í ṣe ẹni tí ṣe MC tí ó mọ̀ pé èló ló fún mi nǹkan ọba àpò rẹ̀ ọ̀gá mi ò fi kọ́ mi bẹ́ẹ̀ ń ò sì máa ṣe. láì tọrọ owó láì ṣe nǹkan kan ó ní ẹ̀bùn pé ọ̀nkú yẹn wá ó ní ẹ pé bùrá yẹn wá ẹnìkan wá bá mi bí mo ti ń sọ̀rọ̀ pé MC ní yọjú sóò ṣeré oníbọ̀dà àmọ́ ń gbádùn yín péjọ mẹ́ta sà gbogbo lé ńkọ́. ó ní mo ti ń kí yín láti ẹ̀ka ẹ̀ wo bí tí mo ní mo fẹ́ fún yín ní nǹkan ni. ọba tó dá mi ọgbọ́n tí mò ń sọ lálẹ́ tí n bá fi parọ́ ẹlẹ́dàá rẹ̀ náà gbọ́ ẹlẹ́dàá gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi lálẹ́ ẹ̀ mo fẹ́ fi kí mo fẹ́ ẹ dákun
level tọ́lọ́run gbé mi sílé ní kábíyèsí olódùmarè ẹ má tún sọ̀rọ̀ já wáyà àfi tí ń bá fún yàn lókù ẹ̀ ń tó lè mú yàn tí mo lè bún yàn ní 1 mílíọ̀nù 2 mílíọ̀nù tí mò ń fi 5 mílíọ̀nù tọrọ ẹ dákun èló lèèyàn wá fẹ́ fún mi. wájú ọba tó ní mi wájú ọba tó dá mi wọ́n kàn gbé envelope ọ̀hún dé gbàǹgbà níjọ́ náà brand envelope wúwo rinrinrin ọ̀fẹ́ mọye tó wà ń bẹ ọ̀ǹtẹ́tì ilẹ̀ pọ̀ owó gidi lọ́wọ́ à ń bẹ níjọ́ tá a wé ọba tó dá mi ń gbọ́ mo ti rí pé ó nú ọkọ̀ mi o ṣùgbọ́n gbogbo ń tó wà lára mi níjọ́ náà 13,000 ni ẹgbẹ̀rún 13 níbẹ̀ lára mo lè lówó ń báńkì o lè lówó ń lé o ó wà lápò mi tó bá mi dé pàtí 13,000 nígbà tí mo tu owó wò mo lọ nú ọkọ̀ tí mo tu envelope wò ọba gbègbè ọ̀dà bẹ́ẹ̀ síìtì tí mo ti rò pé n bá ti ṣe balabalabala tán mo tún kónú ọkọ̀ bọ́ ń padà bọ̀ ń bàdà owó tí mo rí ọ fi mí lọ́kàn balẹ̀ níjọ́ náà kódà èkó mo sùn ìkòròdú mo lọ́ọ́ sùn ẹ dákun àkọ́kọ́ nù ẹ̀kejì MC Oluomo ó fún mi lówó láyé táyé kọ́rẹ́ǹsì ní sílé rẹ̀ ń bàdàn ó pe gbogbo èèyàn MC Oluomo náà wá ó kí mo ló kù náwó ọjọ́ ò ní tán lọ́wọ́ rẹ o ó tún di another one ìgbà bírú eléyìí bódò bá ń gbé e lọ wàláhì tàláhì súnmọ́bì láìlàsílà bẹ́ẹ̀ bá lè fi kenú gbé e bẹ́ẹ̀ bá lè ju àwọn sí bẹ́ẹ̀ bá lè fokùn ẹ mọ̀ tó tì kò dépò pé kò sóhun kó wàláhì ẹ̀kọ́ tí mò ń wò ń wájú yìí mímu ni ẹ̀kọ́ ti sojú mímu fún MC Oluomo. tó ẹ̀yin èèyàn kí lè ròyìn o lórí ọ̀rọ̀ yìí kí lẹ̀yin rò nípa MC Oluomo ṣé obìnrin nìkan ló ń fún lówó ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ dáadáa ẹ̀yin tó ṣe lóore rí ẹ̀yin tẹ́ ẹ jẹ nínú ọlá ẹ̀ ṣóbìnrin nìkan ló ń fún lówó ni àbí tọkùnrin tóbìnrin. Drop comment and remember to like, share and follow us. Thanks for watching.